ìyá Arike ẹ̀rọ Arike kí ló tẹ̀ ń ṣe èrè tó ti rí ìdírí nu o. o ti rí báyìí àwọn ń gbé àgbá kórè ni mo fi ọlọ́wọ́ bá búra tẹ́ bá bí ọlá kọ́ try nonsense pẹ̀lú àwa. ẹ káàbọ̀ sórí Adétọ́lá Dọlápọ̀ Media níbi tá a ti máa ń mú àwọn ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan wá fún yín. ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń bá mi wo fídíò ẹ make sure pé ẹ wò ó dé ìparí kẹjẹ́ ká pàdé ní comment section kẹsàn opinion ti ń lórí ẹ̀ ojú tẹ fún òwò ní fọ́ bẹ́ẹ̀ ni tẹ fi ń gbọ́ wa kò ní di ẹ̀yin tí ẹ ti subscribe ọ̀fẹ́ ní subscription kò ná yín lówó kò ná yín ní extra data ọwọ́ tẹ fi ń subscribe ẹ̀ ní fún gbọ́mọ sí ẹni fídíwálà ẹni freedom lágbára Ọlọ́run nǹkan rẹ̀ nǹkan ẹ̀ lẹ́ máa fi ọwọ́ yín ṣe till I come your way again ó dàbọ̀. mẹnu ẹ kò ní dáa fún lọ ẹ wá ń yẹ ẹyọ ọmọlúwàbí ẹ wá ń fọ ọmọlúwàbí yín jẹ nítorí pé ẹ fẹ́ sí election wọn wá àná ìsàdélé kẹta ẹ wá sí ìdílé lérí títì ọgbọlọ jẹ bẹ́ẹ̀ o ti jẹ bẹ́ẹ̀ o ti rí bẹ́ẹ̀ ẹ lọ para yín mọ. ẹ wò ó lórí ọ̀rọ̀ ẹ̀rọ Àríkẹ́ òun náà ni gbogbo orí social media náà ni àwọn èèyàn náà ti ń bú arábìnrin káàkiri àwọn gangan tiẹ̀ ṣe débi títí pé wọ́n lọ gbé ìwo tán fi àṣẹ ẹ jẹ́ kí n pè bẹ́ẹ̀ wọ́n lọ gbé àṣẹ pé wò ó àwọn ṣetán láti fi èpè bẹ́ẹ̀ làwọn kan náà wọ́n tún ní pé ìwà arábìnrin yìí wọ́n tún ń dín àkàrà pé àkàrà òkú Ọlọ́run ṣàánú o bẹ́ẹ̀ ni ṣe rí nǹkan tí mo fẹ́ kẹ́rọ Àríkẹ́ mọ̀ in case tẹ bá rí fídíò yìí ó ní wípé ẹni tó bá ti ní brand just like ẹ̀rọ Àríkẹ́ ni ẹ máa lò if you want to do politics owó ni wọ́n fi ń ṣe owó ni àwọn tó bá ti ní brand ni wọ́n fi máa ń ṣe politics bí pé kẹ́ ṣe poster kẹ́ ṣe t-shirt kẹ́ ṣe fìlà kẹ́ kó fún àwọn party kẹ́dẹ̀ máa bá wọn lọ lábẹ́ pé ok kò ń ṣe pé ẹ máa ṣe síta because ẹ̀rọ Àríkẹ́ ti ní brand do you know that pé nǹkan tẹ́rọ Àríkẹ́ ṣe yìí one way or the other ó máa affect brand ẹlòmíì tó bá polówó ẹ̀rọ Àríkẹ́ dọ́dọ̀ ẹ̀ now tó bá kàn fẹ́ ti gbọ́ pé ẹ̀rọ Àríkẹ́ ni ẹ máa lò tán ṣe lórí kínní ó lè inú lè bí pé so things like that anyway ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kẹ́ tún gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn èèyàn lóríṣiríṣi tí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀rọ Àríkẹ́. ó fún wọn ní nǹkan pẹ̀lú èpè ó ń pè nǹkan fáwọn èèyàn ọmọ Yorùbá ti wà pẹ̀lú èpè kò ní dáa fún wọn gbogbo èpè tó ń sẹ́wọ̀n ló forí rẹ lù. ọjọ́ ti bẹ̀rẹ̀ sí orí ìlú látòrí náà. sẹ́ńtọ́ yẹn wọ́n fún àwọn ọmọ Nàìjíríà nù fún odidi ọdún mẹ́rin níwò lórí ibú yóò fòye alátẹnujẹ yìí ìyá ti ń ba tọjọ́ ọ̀la ara rẹ̀ tí ń bàjẹ́ tí ọmọ tí ń pèrè ẹlẹ́rọ Àríkẹ́ ẹ bá wa sẹ́ndì ẹ̀kọ́ kan la ẹ ṣí ẹ̀rẹ̀ kọ́ kan. ẹ̀rọ Àríkẹ́ rẹ̀ ìyá òṣèlú ò kì í ṣe bí ọ̀dà láyé òṣèlú ò kì í ṣe pé ọ̀fẹ́ bàtẹ́ nìkan jẹ́ omi tó tẹ nìkan ṣe ilẹ̀ Yorùbá ò ní gbà fún gbogbo yín. alálẹ̀ Yorùbá ò tiẹ̀ ní gbà. orí àwọn ládéládé tó ti lọ orí àwọn lóyè tó ti lọ kò ní gbà fún gbogbo yín gbogbo èyí tẹ̀ ń ta ẹ̀jẹ̀ lẹ́nu ayé. ìwọ́n tó bímọ oníṣẹ́ lọ́wọ́ oṣù fẹ́ ba reputation ara rẹ jẹ́. bàjẹ́. Adeleke ọlọ ni Adeleke bá lọ ṣé bàbá rẹ àbọ̀kọ rẹ àbí ilé ayé rẹ ṣe ni ó wà bẹ. ẹ kó sáwọn ọmọ tiẹ̀ ní ọ̀sẹ̀ bẹ́ẹ̀. wọ́n wá ànánsì Adeleke ẹ̀wò yá ṣe ń sunkún. mo bá ká nù sorry mama lọ́rọ̀ Àríkẹ́ sorry. gbogbo yín ìsọkúsọ lẹ́ ń sọ lẹ́nu. nǹkan ṣe yín. wọ́n jẹ́ tí ń pínlẹ̀ yìí lọ́sìn ó ti rò pé gbèsè ayé ti tán àwọn èèyàn náà sì ń lọ bẹ̀ wọ́n lọ gbà á. tẹpẹtẹpẹ. òun fún wọn ní nǹkan pẹ̀lú èpè òun pè nǹkan fáwọn èèyàn ọmọ Yorùbá ti wà pẹ̀lú èpè kò ní dáa fún wọn gbogbo èpè tó ń sẹ́wọ̀n ló forí rẹ lù. ọjọ́ ti bẹ̀rẹ̀ sí orí ìlú látòrí náà. sẹ́ńtọ́ yẹn wọ́n fún àwọn ọmọ Nàìjíríà nù fún odidi ọdún mẹ́rin níwò lórí ibú yóò fòye alátẹnujẹ yìí. gbogbo yín lẹ ní ṣe dáadáa. ìyá pápátẹ ìyá pápátẹ ó ṣe pé fọmọ kan náà jó ní màtá bàbá bílẹ̀ ayé tiẹ̀ dáa ṣe nọ́ńsẹ̀nsì pẹ̀lú àwa. ọgbọ́n ara rẹ. ọmọ àpáwò ní bọ́ ṣeré ọjà wèrè tó ti rí ìdírí nu o. o ti rí báyìí àwọn ń gbé àgbá kórè ni mo fi ọlọ́wọ́ bá búra tẹ́ bá bí ọlá kọ́ try nonsense pẹ̀lú àwa àjọ mẹ́nu ẹ̀ kò ní dáa fún lọ ẹ wá ń yẹ ẹyọ ọmọlúwàbí ẹ wá ń bọ ọmọlúwàbí yín jẹ́ nítorí pé ẹ fẹ́ sí election wọ́n wá àná ìsàdélé kẹta ẹ wá sí ìdílé lérí títì ọgbọ́lọ̀ jẹ́ bẹ́ẹ̀ o ti jẹ́ bẹ́ẹ̀ o ti rí bẹ́ẹ̀ ẹ lọ para yín mọ̀. bàbá Tinubu tó wà l'Àbújá gan bàbá lòun ò ní ṣàbòsí nílẹ̀ Yorùbá bàbá òṣìṣẹ́ wọ́n gbìyànjú àwọn APC náà gbìyànjú gẹ́gẹ́ bí ẹgbẹ́ mẹ́tò gbọ́dọ̀ dúró tọmọ ẹgbẹ́ wọn ṣùgbọ́n ẹni tó rí ní ó débẹ̀ ló débẹ̀ ìyá Àríkẹ́ ẹ̀rọ Àríkẹ́ kí ló tẹ̀ ń ṣe èrè. kò ṣe eré wọ́n ti fọjọ́ ọ̀la jẹ́ náà ni. èló lẹ gbà èló sẹ́yìn ti gbàgbé ẹ̀sùn fún làákàdé bíi pé àwọn ọmọ tó bínú wọ́n lè fẹ́ gbégbá òṣèlú lọ́la ipò wọn lọ́jà ipò tó dáa tí wọ́n fi ọ́ sí nínú òṣèlú ní Nàìjíríà yìí ipò wọn lọ́jà tí wọ́n fi ọ́ sí nínú òṣèlú lọ́sùn. ó náà fẹ́ mọ tẹ̀rọ Àríkẹ́ ni tọ́ba ti di bọ́ba ti wí nìkan. ọwọ́ amúra kankan bí olórí bú ṣèjọ. olójú kan ṣèdánwó.
àwọn ń bàtà rẹ jẹ́ lọ ń bàtà àwọn ọmọ rẹ jẹ́ lọ níwọ̀n àgbàlagbà tó ṣòfò làákà yìí ò ní santọ́ dáa jẹ Adeleke ti wọlé o Yorùbá ti wà náà sì ní bẹ́ẹ̀ lómi tó ń wọlé tí èsì Adeleke tó bá ti jẹ Yorùbá báwo ṣe dúró tinú ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ̀ ń bó ṣèlú jẹ́ bátùbọ̀ bẹ́yìn ó ṣe rí láyé iná láti ń wò tẹ̀ tí ń sì nílẹ̀ ẹ̀yin olórí ibú gbogbo ẹ̀ sí ẹ̀rẹ̀ kọ́kọ́ àwọn wèrè la. ẹjọ́ kẹyà wèrè alárẹ̀ Àríkẹ́ la o. Àríkẹ́ kọ́ Àríkẹ́ ni. Àṣàkẹ́ ni. lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ̀ nínú òfò ìrè èké. ìrìn àbànújẹ́. ẹ̀yin tẹ́ gbé òótọ́ dání nínú kìrìsìtẹ́nì akíyín dáadáa. akíyín yín o. òótọ́ tẹ́ gbé dání ló sì gbé yín débi tó dáa. àmín o. àwọn ọmọ yín náà ó sì débi tó dáa. àmín. sórí ẹ̀yin eléri ibú. ẹ̀yin olòṣì. tọ́yẹ tó bẹ́ẹ̀ bá ti lẹ́ẹ̀díjú wèrè ẹ̀ lẹ́ẹ̀rí náà kò ní dáa fún gbogbo yín. wọ́n mọ òórùn sùn ni dọ́kí òórùn sùn ni. ẹ̀yin kẹyìn náà lẹ sọ fá ẹni Tinubu ò ní wọlé nígbà tó kọ́ fẹ́ sálá kọ́kọ́ Tinubu wọlé ẹni tó bá wọlé wọn à ní gbébò fún wọn gbé fún ẹni tó bá tó wọlé kò ní lòjọdún méjì lọ yóò kú ó ti lọ́dún mẹ́rin ẹni tó ti sọ yí pé nísì ìwọ náà tó wá yanu rẹ gbàgà Ọládélékè ò ní wọlé kí wọ́n lọ sọ fún pé táìmù rẹ ti tán lọ́sùn ṣé bàbá rẹ lọ́wọ́ lọ fíbẹ̀ nísì. ẹ jẹ́ abilé ṣé bàbá rẹ lọ́kàn bẹ́ẹ̀ fún ẹ tẹ́lẹ̀ ni. ẹ wo kí ní lẹ́dẹ̀ẹ́dẹ́ yóò lógún kú ọmọ tọ́yẹ kọ́ lọ wá fẹ́ẹ́ kọ́ wálẹ̀ tó da ibi tó ti máa gbin ẹ̀gẹ́ tàbí ọmọ ẹgbẹ́ àlùbọ́sà tàbí kọ́ lọ gbé pa olóbùkún Ọládélékè ò ní wọlé bàbá rẹ ti rí ibi tó dá nínú ayé bá ń bàbá rẹ ìrìn rẹ wo ló débẹ̀ rí kò ní dáa fún ọ kò ní dáa fáwọn tó ní ọ. bẹ́gà ni gbogbo ẹ̀yin tẹ́ ń bá ẹ̀sìn kìrìsìtẹ́nì jẹ́ nù àwọn òsì ní gbà fún yín tó bá fẹ́ ba ẹ̀sìn kìrìsìtẹ́nì jẹ́ máa lọ Ísírẹ́lì lọ bá wọn Júù kò sí wàhálà àmọ́ lórí ilẹ̀ Yorùbá tiwa bó sọmọ Yorùbá ní bá sí òfò àlàlàsì rẹ̀ bó ṣe àfáà ni bó ṣe kìrìsìtẹ́nì ni bó ṣe ọjà ṣe jáde kan sọ̀rọ̀ sí ìran wèrè olórí ibú yẹn mọ̀lẹ́ ìrìnà ìrántí ń bà kán jẹ́. olóbùkún tiẹ̀ lélẹ́yìn kò rí kankan kò rí pa. Adeleke ò ní wọlé Adeleke ò ní wọlé ó ti wọlé o ọ wà lọ lè para rẹ ni ní wọlé rí ibú yìí ẹ bá ń ṣí ẹ̀rẹ̀ kọ́kàn olóbùkún la kẹ́ni tó bá tó nínú òfò tó bá tó nínú òfò ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo yẹn ṣe àgbákò wa ẹ̀yin olórí ibú ẹ fẹ́ fi ìran wèrè ẹ fẹ́ fi balẹ̀ Yorùbá jẹ́ ànígbà gbogbo àwọn ọ̀dọ́ náà ilẹ̀ Yorùbá láti jí àti jí ànígbà fún yín èyí tẹ́ ẹ ṣe pẹ̀lú àwọn bàbá wọn tó gẹ́ ẹ̀yin olórí ibú onírun òfò tọ́wọ́ pé abárágé tiẹ̀ ni tá a bá ka ọmọ bí tọ́ bá ń gbé ọ̀jẹ̀ òfò yà pẹ̀lú ìran wèrè tó ń rí o olóbùkún ẹ̀dá ẹ sí àrẹ kọ́kàn wèrè la àwọn èèyàn ti ṣeré dédé lọ wọ́n ti fẹ̀mí àwọn èèyàn ṣòfò lọ Ọlọ́run ọba mi ń ṣètò ìwọ sọ pé onílàákàyè kílẹ̀ tó tiẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń tàjẹ̀ èèyàn lẹ̀ lórí ilẹ̀ Yorùbá ẹ̀ ní àtúbọ̀tán dáadáa tá a ti sọ fún yín òṣèlú ṣíṣe ò ní ìdí à ń gbẹ̀mí kí ló dé iṣẹ́ dáadáa tó lọ́sẹ̀lú bá ṣe nílùú tí náà ni ó ròyìn bóyá yóò fi ipá gba ipò míì àbí kò ní fipá gba ipò míì tó fi lè mú bàbá wa ọ̀ ní rìsà tí wọ́n jáde tán tí wọ́n láwọn tí bàbá sì ń jó lù báyìí wípé Adeleke fẹ́ ṣẹlẹ̀ kejì dáadáa tó ti ṣe náà ni ìwọ wa ní kọ́ mọ́ wọlé so ti di pé ètò tọ́lọ́wọ́n ọba ọ yàtọ̀ sí téèyàn bẹ́ẹ̀ ni gédégédé mo búra pẹ̀lú ọkọ̀ ọlọ́ọ̀jẹ́ bá fún wa lówó kan àbá mẹ́nìkan lọ́sùn àbá mẹ́nìkan dòwòpọ̀ lọ́sùn tí wọ́n fún wa lówó lórí eléyìí àwa ni Ọlọ́run ṣùgbọ́n dáadáa ẹ̀dá iná ni ó ròyìn bọ́rọ̀ rẹ̀ ó ṣe rí wájú Ọlọ́run. bẹ́ẹ̀ni wàláì ó ṣe rí gẹ́lẹ́nu. bàbá wa Adeleke bàbá wa Adeleke à ń pè ọ́. a fẹ́ ṣàlàyé nǹkan kan fún yín dáadáa tẹ́ ẹ ṣe ńlọrọyìn ibi tẹ́ ẹ dé yìí lónìí ní agbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè a fi Ọlọ́run bẹ Ọlọ́run fún yín a tún fi títóbi Ọlọ́run bá a tún fi bẹ̀ẹ́ fún yín Ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́. àṣẹ. ẹ wo àwọn aráàlú yín ṣe jáde tán àlàyé. ìwọ́n jáde tán sí wọn. wọ́n dìbò pẹ̀lú gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìhàlẹ̀ pẹ̀lú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àníyàn gàdí ẹ̀sùn fún làákàyè ó lẹ́ni wọ́n bá bí dáa tí ẹ bá ti ṣe APC kọ́ jáde tán kọ́ wá dìbò bíbí ó ní ẹ parí ẹgbẹ́ sí ẹ. kí ló dé tó bá nú òṣèlú ṣèlú òun lè tó bá òun. kí ló lè tó bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀mí tẹ́ wá gbà pẹ̀lú gbogbo tẹ́ wá ṣe nísìn orí tí ọba jọba nínú agbègbè ọdẹ ní ti wá àti kọ́ wípé yóò ṣe ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí báwa ṣe fídíò kẹjọ ni pé bí orí bá ní yóò dé bẹ́ẹ̀ yóò dé bẹ́ẹ̀ ṣùgbọ́n torí bá ní lọ bẹ́ẹ̀ ń lọ kú ni kò ní dé bẹ́ẹ̀ orí rẹ̀ sì gbé dé bẹ́ẹ̀ ẹ wá gbọ́ bàbá Adeleke o dáadáa tẹ́ ń ṣe wọn ẹ má padà. ẹ̀yin náà ẹ wo family ṣe jáde tán sí yín ọmọ ẹyọ kan tó ń ṣẹ́jú ọmọ 1 million lọ ẹ wo bó ṣe jáde tán tó sì dúró tì yín wípé ẹ ṣe ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run sì fàṣẹ sí i ó sì ní kó rí bẹ́ẹ̀ ẹ wo gbàdán káàbò ẹ wo Davido ẹ wo bó ṣe wó lulẹ̀ bí ti sun ẹkún nígbà tó ń sọ pé ẹ̀wọ̀n ni ẹ dá sínú ẹbí ẹ dá nínú ẹgbẹ́ ẹ dá nínú ìlú ẹ jogún rẹ̀ lọ́wọ́ àwọn tó bí yín ni dáadáa yẹn mẹ́jọ sọnù o àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì àmọ́ pé ẹ̀sọ́ ẹbí nù ẹ̀sọ́ àpòyàkọ́ ẹ bá sọ ẹbí yín nù ẹlẹ́ẹ̀kẹta ẹ ti dẹ́pọ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ bá ní ẹ fẹ́ rán ró àwọn kan ṣe kíní kan fún yín second time yín náà ni tí máa ṣe tẹ́mọ̀ ń lọ ó lè ba rẹ́kọ̀dù àwọn ọmọ yín lọ jẹ́ lọ́la o táwọn náà bá wápò àwọn Davido náà àwọn ọmọ wọn náà lè sọ pé àwọn náà wápò lọ́la o ẹ má ba rẹ́kọ̀dù family jẹ́ kó tó di pẹ́ lọ. yorùbá yẹn ti wá gbọ́ bàbá lágbára lọ́wọ́ Ọlọ́run ibi tẹ́ ẹ wà yẹn orí àga yẹn kò ní gbóná mọ́ yín ètò olùsìdọ́wọ́ yín Ọlọ́run bá yín ṣe orí ilẹ̀ Yorùbá lẹ wà gbogbo ntẹ́ ẹ bá ti rí pé kò ní pé ọmọ Yorùbá lókè ẹ má fọwọ́ sí o bí nǹkan ribiribi nǹkan dáadáa ó ṣe wọ ilẹ̀ Yorùbá bàbá Adeleke òun ni kẹ́ ẹ sáré lókè o. bàbá wa Adeleke Yorùbá ní ètè lẹ́gbọ́n
ìmọ̀ràn làbúrò bá ti ṣẹlẹ̀ kẹta ìlà wa fi fún ìmọ̀ràn alájà dọ́kítọ̀ àwa máa fún yẹn mọ̀ràn ní o. ọmọ náà ni kẹ́ ẹ mọ̀ bá a sinà. ẹ sì ní sinà lágbára Ọlọ́run bàbá wa onírìsà àdúpẹ́ lọ́wọ́ yín kódà kọ́ mọ̀ ṣe bàbá wa Adélékè ló ń wíìnì gbogbo ẹni ọba ti wíìnì ní tiwa ẹgẹ́ ti bẹ́ẹ̀ bá ti congratulate ẹnu so bàbá wa onírìsà ẹ ṣe ẹ kú àdúró tì gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ wà lọ́sùn àwọn bàbá wa àtàwọ̀jà gbogbo yín ẹ kú àdúró tì lágbára lọ́wọ́ Ọlọ́run ó rere ojú tàwọn ọmọ yín náà yóò sì sojú ẹ̀ ní lágbára Ọlọ́run gbogbo ọmọ Yorùbá ẹja bá wọn ṣe ẹja bá wọn ṣe o ẹja bá wọn ṣe o pẹ̀lú ìfẹ́ kan àti ìṣọ̀kan nílẹ̀ Yorùbá. ẹ̀rọ Arike àkàrà ẹ̀rọ Arike APC alpha ó ti rí ó ti lọ bẹ́ẹ̀ yẹn ó ti lọ bẹ́ẹ̀ yẹn. mẹ́sẹ̀jì mi sí alájà ẹ̀rọ Arike àti gbogbo àwọn obìnrin Ọlọ́run bá yóò jẹ́ ká ṣiṣẹ́ wa ká ṣe dójú àmì ká sì kéré wa rẹ̀ ẹni ẹlẹ́ni kò nígbà sí wa sí nínú ilé ọkọ wa àti níbi gbogbo nǹkan tá a bá wá sílẹ̀ Ọlọ́run yóò jẹ́ ká wà nínú àwọn obìnrin tí wọ́n lè gbàdúrà pé Ọlọ́run kó jẹ́ kí ọmọ mi kó jẹ sí ọwọ́ mi. ìdí nìyí yìí tí àwọn ọkùnrin tí mo fi láìkí kí àwọn obìnrin ká lówó ju àwọn lọ nítorí tó jẹ́ pé tá a bá ti lówó wàhálà wa a máa pọ̀ jọjọ. alájà ẹ̀rọ Arike ẹ fẹ́ ṣe kẹsì mọ́ jẹ́ lójú kan ẹsẹ̀ ọ̀pọ̀ ìgbà kì í sábà ṣiṣẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ràn yín létí àwọn sítórì kọ̀ọ̀kan Ọlọ́run ló lówó Ọlọ́run ló nípò ẹni tó bá wù ló máa ń gbé fún ọ̀pọ̀ ìgbà iṣẹ́ tá a bá ṣe àwa kọ́ la máa sábà jèrè rẹ̀ àwọn ọmọ wa ló máa ń jèrè rẹ̀ gbogbo iṣẹ́ tó lukálùkù ń ṣe lónìí gbogbo wa ń forí rọ ká bá lè rí ibi lọ àwọn ọmọ wa sí. alájà ẹ̀rọ Arike onílẹ̀ ń wò ẹ̀ wo àwọn ọmọ yín ẹ fẹ́ ẹ̀ ń gbóhùn tẹ́ ẹ jẹ ẹ fi ń ba ní tẹ́ ẹ jẹ́ lọ́jọ́ iwájú ẹ fi ń bà á jẹ́. mi ìmọ̀ bóyá ẹ mọ̀ ní ìgbà tí Awólọ́wọ̀ tó ń du ipò pírẹsidẹ́ǹtì ní Nàìjíríà yìí àwa ti di fún sisi ní ìgbà yẹn ni wọ́n ń kọrin Awólọ́wọ̀ ni ó wọlé ọba náwó kọ́ ọ̀dọ̀ ní gbèsè Awólọ́wọ̀ ni ó wọlé Awólọ́wọ̀ náwó nígbà àwọn ìyá ẹ̀rọ Arike ṣùgbọ́n kò wọlé kò sì dá Nàìjíríà rú kò sì bú ẹnì kankan kò sì ṣépè ó ṣe wá sí Nàìjíríà tó Ọlọ́run ọbọ̀ sọ pé yóò dépò ààrẹ títí tó fi kú ṣùgbọ́n sórí ìgbé wípé ìyàwó ọmọ rẹ̀ wípé ọmọ rẹ̀ ó ní ìyàwó Ọ̀ṣínbàjò ọmọ rẹ̀ kì í ṣe ìyàwó ọmọ rẹ̀ ọmọ rẹ̀ náà ló ní ìyàwó Ọ̀ṣínbàjò ẹ̀rọ Arike ẹ ti gbàgbé pé tẹ́ ẹ bá ṣe dáa lónìí tẹ́ ẹ sìn wọ́n ṣùgbọ́n ipò tẹ́ ẹ fẹ́hùn tí ọwọ́ yín ò bá tẹ̀ wípé ọwọ́ ọmọ yín lè tẹ̀ ẹ́ lọ́la. Adélabú Pẹ́kẹ́lẹ́ Mẹ́sì orúkọ fámìlì ló náà jẹ Adélabú ó jèrè nǹkan tí Adélabú tó ṣe kalẹ̀ Adélékè dẹ́yìn pẹ̀lú rẹ̀ jọ́njà yìí sẹ́mọ́ pé nǹkan tí ẹ̀gbọ́n Adélékè ṣe kalẹ̀ ó ní Adélékè jèrè ẹ̀yin wá ń fọwọ́ ṣiṣẹ́ alájà ẹ̀rọ Arike ẹ sì ń fọ lójú ara yín ẹ ti gbàgbé wípé tẹ́ ẹ bá ṣe é tí ẹ rí jẹ ọkọ yín tẹ́ fẹ́ kó jẹun tí ò bá rí jẹ ẹ ti gbàgbé wípé àwọn èèyàn wọ́n lè compensate àwọn ọmọ yín lọ́la. Yar'Adua ó ṣiṣẹ́ kò dúró jẹ́ wọ́n padà fi presidency wọ́n fi honour ọmọ rẹ̀ president Yar'Adua tó padà kú sórí oyè ṣebíṣẹ́ tí bàbá rẹ̀ ṣe kalẹ̀ òun ló jẹ ẹ wá ń pín ráìsì fáwọn èèyàn ẹ wá ń ṣépè lórí ìrẹsì wípé tí mo bá dìbò ẹ ti gbàgbé wípé politics ní Nàìjíríà is a game of line up ẹ tò ní ìgbà tó bá tó kàn yín ni ṣùgbọ́n ìtẹ́ bá wá ṣe kalẹ̀ ní ìgbà tó bá kàn yín o làwọn èèyàn wá sọ sítórì lé lórí ẹ ronú gbogbo yẹn ẹ fẹ́ ṣe alájà ẹ̀rọ Arike ẹ sì fẹ́ jẹ́ pírọ́blẹ́mù yìí sì wà pẹ̀lú àwọn obìnrin nítorí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin á sin ọkọ wa ṣùgbọ́n wọ́n ń gbọ́ra èmi ní í ṣe èmi ní í jẹ́ á wàá fi gún ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ á wàá dàrú ó ní jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ká ní oríyìn nínú sẹ́tà bá ń ṣe lọ́dọ̀ ọkọ wa ẹ gbogbo wàhálà tẹ̀sẹ̀ alájà ẹ̀rọ Arike ó lè ṣeéṣe kí ẹni tẹ́ ẹ dìbò fún kó wọlé ó sì lè ṣeéṣe kí ẹni yẹn kó mọ̀ wọlé tó bá wọlé gan kò sí assurance wípé nǹkan tẹ́ ń fẹ́ wípé wọ́n mọ̀ lé yín lọ́wọ́ education yín wà ń bẹ̀. mo máa ń fẹ́ tí ọkọ yín bá jẹ́ chairman you are fighting for wife of chairman ṣùgbọ́n wọ́n ti ẹ̀lẹ́ mọ̀mọ́ yín jáde àbáwọn ọkùnrin tá a níyì nǹkan àwọn ọkùnrin tá a níyì tó jẹ́ pé ẹ ló bá wọn jìyà òun kọ́ ló mọ sábà bá wọn jèrè ẹ ṣe ṣe politics yìí ní ìṣe tó jẹ́ pé wọ́n compensate àwọn ọmọ yín lọ́jọ́ iwájú ẹ ń ṣe ní ìṣe tó jẹ́ pé tó bá di ọjọ́ iwájú tí wọ́n bá gbọ́ wípé ọmọ ẹ̀rọ Arike yìí ọmọ aráyé ó sì máa sá fún àwọn ọmọ yín ẹ fẹ́ ṣe ẹ sì fẹ́ jẹ tán mo lè ṣe mo lè jẹ tán mo lè ń ṣe alájọ ẹ̀rọ Arike eléyìí yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn obìnrin ẹ jẹ́ ká fẹ̀sọ̀ jayé à ń gbogbo lọ apàdé yìí lọ́nà tá a bá rí owó náà tán kí la fi rà wọ́n máa ń fowó ra ipò ìmídélé tá a bá gbé owó kalẹ̀ òun kọ́ ló máa ń ra ipò fún yàn kí ló dé tí ẹ ra ipò kẹ́ ẹ fi owó yín ra ipò tó jẹ́ pé nígbà tẹ́ bá ṣe ipò náà yóò yẹ yín torí rẹ̀ ló jẹ́ kí n mú píkṣọ̀ yìí síbẹ̀ fún yín tó bá wá di ní ọ̀la tí àwọn ọmọ yín bá dìde tán bá fẹ́ gbégbá ìbò sítórì yóò sọ gbogbo àwọn ijó tẹ́ ń jó yìí sítórì yóò sọ ẹ wá torí ẹ̀yin onílé ọlọ́nà ẹ̀yin tẹ́ ní kọ́ńpìnì ẹ̀yin tẹ́ ní owó ẹ̀yin tẹ́ kọ́lé mẹ́rìndínlógún ẹ wá sọra yín di tọ́ọ̀gì ọkọ yín wá sọra rẹ̀ di ẹni iyì kò sẹ́ni kankan tó dá ọkọ yín mọ̀ lóòótọ́ wọn nítorí ọkọ yín lẹ́sẹ̀ ń ṣe ṣùgbọ́n ẹ ti gbàgbé ìyá ara yín ó yẹ kẹta ìyá ara yín síta ẹ ń ṣe politics nígbà tẹ́ ń ṣe orogún ibi tí àwọn obìnrin tá a ti máa ń ba gbogbo dáadáa tá a bá ṣe nínú ilé ọkọ wa ibi tá a ti máa ń ba jẹ́ nìyí
You want to eat everything. It's not possible. ẹ̀rọ àríkẹ́ wọlé lọ. ẹ̀rọ àríkẹ́ tilẹ̀kùn mọ́rí kò lè bóde. wọ́n ti wó tí a bá gbúrò wọn tí a bá tún gbúrò wọn ní Nàìjíríà kó sọ wípé ní ọmọ àlè ẹ̀rọ àríkẹ́ ni. ọmọ àlè ní ẹ̀rọ àríkẹ́, ọmọ àlè ní ọmọ àlè Ọ̀ṣun ní ọmọ àlè Rágbìdì ní ọmọ àlè Nàìjíríà ní ọmọ àlè gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ní alátẹnujàbúra máa wẹ̀ abọ́lọ́rùn bíi adìyẹ alátẹnujẹ tọ́jú ọ̀la àwọn ọmọ yìí nítorí ráìsì alátẹnujẹ àgbàlagbà gbàyà àbí àgbà tó rẹ̀ kì í ṣàbíamọ́ ọmọ àlè ní ilé ẹ̀kan sí wọn tún gbúrò yín mọ́ Nàìjíríà wọn tún gbúrò yín mọ́ lẹ́ẹ̀kan sí àgbà.